Kódédé wòye lólùfẹ́ mi sì káàbọ̀ sí ètò ìdánilẹ́kọ̀ọ́ wa fún tòní. Fáwọn tó ń gbọ́ mi ní ìgbà àkọ́kọ́ àti fáwọn tó sì máa ń gbọ́ mi tẹ́lẹ̀. Orúkọ tèmi ni Omidan Ọ̀ṣípìtàn-Yéwándé Elizabeth. Olùkọ́ èdè Yorùbá ti gbàlódé, Miss Yéwándé, Gen Z Yorùbá teacher. Mo dẹ̀ kí n káàbọ̀ sí ètò ìdánilẹ́kọ̀ọ́ wa fún tòní. Àkórí fún ìdánilẹ́kọ̀ọ́ wa láti ọ̀sẹ̀ tó kọjá ni ọ̀rọ̀ àrọ́pò orúkọ, èyí táwọn elédè Gẹ̀ẹ́sì á máa pè ní pronouns. Also, I informed us that we are in the pronoun series edition, èyí tó túmọ̀ sí wípé ìgbà ọ̀rọ̀ àrọ́pò orúkọ ni a wà yìí fún ètò ìdánilẹ́kọ̀ọ́ wa. Bákan náà, irúfẹ́ ọ̀rọ̀ àrọ́pò orúkọ tí a fẹ́ kọ́ ní sáà ní independent pronouns. Èyí ni àwọn ọ̀rọ̀ àrọ́pò orúkọ tí wọ́n lè dá dúró kọ́ sì fún wa ní ìtumọ̀. Yálà a lò wọ́n nínú gbólóhùn tàbí a ò lò wọ́n nínú gbólóhùn, wọ́n máa ń mú ìtumọ̀ wọn dání. Àkórí fún ìdánilẹ́kọ̀ọ́ wa lábẹ́ ọ̀rọ̀ àrọ́pò orúkọ independent pronouns ni you, ìwọ, èyí tó jẹ́ ẹnì kejì, second person on the singular, ẹyọ. You, ìwọ, ẹnì kejì, second person lábẹ́ ẹyọ, singular. Kí ni iṣẹ́ ẹnì kejì? Ẹnì kejì jẹ́ ẹni tí à ń bá sọ̀rọ̀. That is the person you are speaking to. Mo fẹ́ pe àkíyèsí wa sí ìwọ you. A máa ń lo ìwọ fún ẹni tí a bá jọ jẹ́ ẹgbẹ́. Ìyẹn la máa lo ìwọ you. Ẹni tó bá ti jẹ́ ẹnì kejì rẹ tó sì jẹ́ ẹgbẹ́ rẹ tàbí ó kéré sí ẹ ló máa lo ìwọ fún. Ẹ jẹ́ ká jọ ka àpẹẹrẹ ìwọ. Ení, you are my friend. Ìwọ ni ọ̀rẹ́ mi. Èjì, you bought a bag. Ìwọ ra báàgì. Ẹ̀ta, you took my spoon. Ìwọ mú ṣíbí mi. Àti wá sí ètò ìdánidúró fún ẹ̀kọ́ wa fún tòní. Mo lérò wípé a rí ẹ̀kọ́ tàbí òmíràn kọ́ lórí ìdánilẹ́kọ̀ọ́ wa fún tòní. Tó bá ti di ìwòye ọ̀sẹ̀ tó bọ̀ láṣẹ Olódùmarè, a ó máa tẹ̀síwájú. Sí àwọn tó máa ń kí mi nílé lóko tó sì máa ń tẹ̀ka ìfẹ́ sí mi. Ẹ ṣé gidi gan ni, Olódùmarè yóò máa kí yín náà, yóò sì máa tẹ̀ka ìfẹ́ sẹ́yìn náà. Orúkọ mi ò yí padà, orúkọ tèmi ni Omidan Ọ̀ṣípìtàn-Yéwándé Elizabeth. Olùkọ́ èdè Yorùbá ti gbàlódé, Miss Yéwándé, Gen Z Yorùbá teacher. Ẹ ṣeun, ó dàbọ̀.